A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lífẹ́lí ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lífẹ́lí online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà ní kánmọ́nkóbó à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lífẹ́lí TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ilé-iṣẹ́ ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu ìròyìn ẹlẹ́jẹ̀ kan èyí tó kàn déédé lálẹ́ wò nínú ọ̀sẹ̀ tá a wà yìí lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti pààrọ̀ ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ rẹ̀ ọ̀gbẹ́ni Fẹ́mi Gbàjàbíàmílà sí ọ̀kan nínú àwọn alábàáṣiṣẹ́pọ̀ ààrẹ èyí tó wà lábẹ́ aṣọ eyín ọ̀gbẹ́ni Hakeem Muri Okunola. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú sí ààrẹ Bọ́lá Tinubu ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà ṣe é lálàyé wípé ìròyìn náà ìròyìn ẹlẹ́jẹ̀ lásán ni. Ṣàdédé ní ojúmọ́ ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí ń ló mọ́ o tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ìròyìn ọ̀hún káàkiri orí ayélujára gbogbo wípé ààrẹ Bọ́lá Tinubu ti pààrọ̀ Fẹ́mi Gbàjàbíàmílà sí ọ̀gbẹ́ni Hakeem Muri Okunola. Iléeṣẹ́ ààrẹ wa ṣe é lálàyé ó rọ gbogbo àwọn ọmọ Nàìjíríà láti dákundábọ̀ kí wọ́n kọ ẹ̀yìn kí wọ́n sì kọ etí ọ̀gbọ̀nyìn sí ìròyìn náà wípé ààrẹ Bọ́lá Tinubu kò fi ọwọ́ kan nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ olórí àwọn òṣìṣẹ́ sí o. Ó ní Fẹ́mi Gbàjàbíàmílà náà ló sì wà ń bẹ̀, òun ló sì ń bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣiṣẹ́. Ó wá rọ gbogbo àwọn ènìyàn nílẹ̀ yìí pàápàá jù àwọn oníròyìn láti dákundábọ̀ kí wọ́n máa wo irúfẹ́ ìròyìn èyí tí wọ́n ó gbé láde fún àwọn ènìyàn kí wọ́n má ṣe gbé ìròyìn èyí tó lè ṣe àwọn ọmọ Nàìjíríà lọ́nà kí wọ́n má ṣe fi léde nítorí wípé púpọ̀ etí tó bá gbọ́ àlọ́ ó ṣeé ṣe kírú àwọn etí bẹ́ẹ̀ kó má ní àǹfààní àti gbọ́ àbọ̀ mọ́. Ó sì ní ẹyin lóhùn bó bá ti jábọ́ àti kó o jọ yóò nira. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àmọ̀ràn èyí tó tẹnu iléeṣẹ́ ààrẹ látọwọ́ ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà jáde sí àwọn ọmọ Nàìjíríà. Lákòótán ó ní Fẹ́mi Gbàjàbíàmílà òun náà sì ni olórí àwọn òṣìṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu títí di àsìkò tí ìròyìn yìí tó fi ń kóra jọ. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ló ti ṣèlérí tòun ti ẹ̀ jẹ́ wípé ètò ìṣèjọba òun yóò ṣe gbogbo ohun tó tọ́ àtohun tó yẹ o lásìkò tóun yóò bá fi gbé ìjọba sílẹ̀ fún sáà ẹlẹ́ẹ̀kejì tó ń lò lọ́wọ́ yìí lọ́dún 2027 fún ẹnikẹ́ni yòówù tó bá já ewé olúborí sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ògùn láì fi ti wàhálà ọ̀tẹ̀ tàbí ẹ̀yà èdè ṣe. Gẹ́gẹ́ bí Abíọ́dún tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn ti sọ̀rọ̀ náà níbi ìsìn ìdúpẹ́ ti ọdún kérésì tó wáyé ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí nínú ilé ìjọsìn kan èyí tí wọ́n pè ní St James Anglican Church tó wà ní Ìpẹ̀rù Rẹ́mọ ní ìjọba ìbílẹ̀ Ìkẹ́nnẹ́ ní ìpínlẹ̀ Ògùn. Níbẹ̀ ló ti wòye wípé tí wọ́n bá wo ọ̀nà tí wọ́n ń gbà gbé ìjọba fún ẹni tó bá jáwé olúborí ní ìpínlẹ̀ Ògùn ó máa mú ọwọ́ kan jàre wàhálà ìdààmú dání o nítorí pé ẹni ọ̀tọ̀ lẹni tó bá ń bẹ lórí ipò yóò fà kalẹ̀, ẹni ọ̀tọ̀ sì ni àwọn ará ìlú tàbí àwọn bàbá ìsàlẹ̀ fẹ́ nílò fún titi wọn. Ó ní bí ọ̀kan ò bá já mọ́ra wọn nínú méjèèjì kí gómìnà tó ń bẹ lórí ipò tó fẹ́ gbé ìjọba sílẹ̀ kó tó gbé sílẹ̀ ó máa mú wàhálà òun làásìgbò dání. Ó ní ṣùgbọ́n lásìkò ti tòun òun yóò rí dájú pé ohun gbogbo ó lọ láyọ̀ òun àlàáfíà láì fi ti èdè àbí ti òṣèlú ṣe. Ó ní ẹnikẹ́ni yòówù tó bá já ewé olúborí òun náà lòun yóò gbé ìjọba lé lọ́wọ́ láì wo ọ̀nà tó gbà bóyá inú ẹgbẹ́ òṣèlú kan náà ni wọ́n ti jọ wá tàbí ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀. Ó ní ojúṣe ti tòun ni kóun rí pé àlàáfíà ó jọba òun sì ṣe bó ti tọ́ àti bó ti yẹ. Ó wá rọ àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn láti dákundábọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba rẹ̀. Bákan náà ló gbà wọ́n lámọ̀ràn láti ṣe àmúlò ìfẹ́ èyí tó yè koro nínú pọ̀pọ̀ ṣìnṣìn ti ọdún kérésì yìí kí ìfẹ́ èyí tó dáa kó wà láàrin gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn nílé lóko àti lẹ́yìn òde kí wọ́n sì fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba rẹ̀ kó lè ní àkọsílẹ̀ àṣeyọrí èyí tó dáa. Ẹni tó ti fìgbà kan jẹ́
olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ ìjọba àti òṣèlú ọ̀gbẹ́ni Hakeem Baba Ahmed ló ti sọ tòun ti ojúwòye rẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú PDP ó ló ti kú fínfín, kódà ó ti rìn jìnnà sí ayé o, kò lè ṣe é túnṣe mọ́. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni náà ti sọ̀rọ̀ lórí ètò kan níléeṣẹ́ amóhùnmáwòrán kan tó wà ní ìpínlẹ̀ Èkó, orí ètò ọ̀hún èyí tó jẹ́ ètò òṣèlú tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wá ọ̀rọ̀ lẹ́nu ọ̀gbẹ́ni Hakeem Baba Ahmed ló ṣe é lálàyé wípé ẹ kúkú mọ̀ wípé aṣọ tó bá kángun sí eégún là ń pè ń jẹ̀bẹ̀. Ó ní akúwárápá sì rèé, òun ló kángun sí Ọlọ́run. Ó lóhun tó bá tẹnu òun jáde, ó ló yẹ káwọn ènìyàn ó gbà á kí wọ́n má sì rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òṣèlú tàbí ọ̀rọ̀ ọ̀tẹ̀. Baba Ahmed ní tí wọ́n bá wo ẹgbẹ́ òṣèlú PDP dáadáa, ó ní ó ti kú síwájú ìgbà tí àwọn èèyàn ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní rí wípé ẹgbẹ́ òṣèlú náà ó ti kú o. Ó ní ó sì dá òun lójú wípé kíkú tó kù yìí ó kú fínfín ni o, kì í ṣe wípé bóyá ó dákú tí wọn yóò máa retí wípé yóò jí padà sí ayé, nípa wípé gbogbo àwọn àgbààgbà èyí tó yẹ kí wọ́n foríkorí fi kùlùkù láti tún ẹgbẹ́ òṣèlú náà ṣe, kálukú wọn ló ti di gbádàgbọ̀n kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ó ní àwọn ọ̀sẹ̀wẹ́wẹ́ ọ̀jẹ̀wẹ́wẹ́ nínú òṣèlú ló ń bẹ níbẹ̀. Ó sì ní ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ọ̀rọ̀ ọlọ́gbọ́n òye ni tán bá fẹ́ kí ẹgbẹ́ òṣèlú náà dúró. Nípa ìdí èyí, Hakeem Baba Ahmed ní ẹgbẹ́ òṣèlú PDP ti kúre ọ̀run fínfín tí kò lè ṣe é túnṣe. Ó ní kì í ṣe ẹgbẹ́ òṣèlú PDP náà nìkan lẹgbẹ́ òṣèlú alátakò èyí tó ń bẹ nílẹ̀ tó lè gbójú ágan ètò ìbò wo ẹgbẹ́ òṣèlú PDP, tó lè gbójú ágan ètò wo ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027. Nípa ìdí èyí, ó ní ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ó wà ńbẹ̀, ẹgbẹ́ òṣèlú SDP ó wà ńbẹ̀, Labour Party ó ló wà ńbẹ̀, Accord Party ó ló wà ńbẹ̀ àti àwọn yòókù. Ó ní gbogbo àwọn wọ̀nyí ni wọ́n ṣe dáadáa tó sì dáhùn lójú wípé wọ́n lè gbójú ágan ètò ìbò wo ẹgbẹ́ òṣèlú APC àti Bọ́lá Tinubu tí ó bá fi di ọdún 2027. Ó ní nípa ti ẹgbẹ́ òṣèlú PDP, ó ní èyí hùn àfìsẹ́yìn tí eégún aláré ń fiṣọ ni o. Ó ló ti kú fínfín tó sì dáhùn lójú pé àti túnṣe yóò nira gan ni. Ó kéré tán èèyàn méjì ló jẹ́ Ọlọ́run ọba nípè níbi ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ kan tó wáyé ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde, èyí tí iléeṣẹ́ LASTMA tí wọ́n fi léde ṣe lálàyé wípé ìjàmbá ọ̀hún ló wáyé láàrin ọkọ̀ agbépo ńlá kan àti àwọn ọkọ̀ yòókù níbi eré àsápajúdé èyí tó fẹ́ gba ẹ̀gbẹ́ rẹ̀ fònà gàù kó jápa síwájú kó tó di wípé wọ́n fi ẹ̀gbẹ́ gúnra wọn, èyí tó sì mú iná sẹ́nu. Ká tó wí ká tó fọ̀, wọ́n ní èèyàn méjì níná náà ló rán lọ sí ọ̀run àrèmábọ̀. Ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ ní ojú ọ̀nà àti ní agbègbè ọ̀tọ̀ ìjánikin nítòsí ilé ẹ̀kọ́ gíga fáfitì tó ń kọ́ nípa ìmọ̀ ìkọ́ni eyín Lagos State University of Education, níbi tí wọ́n ti ní ọkọ̀ àjàgbé èyí tó gbé epo bẹtiróòlù náà, òun ló ń sá eré àsápajúdé níbi tó ti fẹ́ fà á yọ lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ ìyókù, ń ló fi ara gbọ́n. Ó ní agolo tó sì gbé epo sínú rẹ̀, òun ló laná tó mú ẹ̀mí ènìyàn méjì lọ. Ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ LASTMA ọ̀gbẹ́ni Adébáyọ̀ Taofeek fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lọ́jọ́bọ̀ Thursday wípé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ Àlàmísì tí í ṣe ọjọ́ Kérésì nínú oṣù kejìlá ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ó wá rọ àwọn awakọ̀ láti dákúndábọ̀ máa ṣe pẹ̀lẹ́kùtù lójú pópó torí wípé ẹni tó bá délé lálẹ́ òun ló mọkọ̀ wà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ṣé Yorùbá bọ̀ wọ́n ní kò sí arẹ́ májà ajá má parí ni ò dáa. Láàárín àwọn gbajúgbajà obìnrin méjì tí ń ṣeré sinimá àgbéléwò ti Yorùbá ni èyún arábìnrin Tóyìn Abraham Ajéwọlé àti arábìnrin Wùnmí Toríọlá, ìjà ọlọ́dún méje èyí tó ti wà láàárín wọn báyìí ni ó ti parí tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní bára wọn ṣe kòríkòsùn tọmọtìyá báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti kóra jọ, wọ́n ní ìjà ọ̀hún tó parí ó wáyé nínú gbọ̀ngàn ńlá kan ní ìpínlẹ̀ Èkó, níbi tí wọ́n ti lọ ṣe àfihàn sinimá tí wọ́n sì pàdé ara wọn ńbẹ̀ tí àwọn méjèèjì tí wọ́n dì mọ́ra wọn gbàgìgbàgì. Wọ́n ní
ẹni tó jẹ́ arábìnrin Tóyìn Abrahams Ajéwọlé, èyí tó ń polówó sinimá tuntun rẹ̀ tó ṣẹ̀ gbébòde, èyí tó pe àkọlé sinimá ọ̀hún ní Ofa Sabi Aunty. Bákan náà ni wọ́n rí Wùnmí Toríọlá tóun náà ń polongo sinimá Behind the Scene, èyí tí arábìnrin Fúnkẹ́ Akíndélé tó gbélédè. Wọ́n ní ibi wọ́n ti jọ ń polówó fún àwọn olólùfẹ́ wọn, níbẹ̀ làwọn méjèèjì ti jọ pàdé tí wọ́n sì jọ fi ẹ̀rín àti ọ̀yàyà tó ń ti èébú èyí tí ò níra tí wọ́n fi búra wọn wípé wo bó ṣe ṣe ojú, tí ẹnìkejì náà ní wo bó ṣe ṣe ẹnu. Nípa ìdí èyí àwọn méjèèjì dì mọ́ra wọn, níbi tí Wùnmí Toríọlá ti sọ fún Tóyìn wípé bó ò bá ní parọ́ sọ wípé ọkàn rẹ kò ṣàìfẹ́ rí mi. Bẹ́ẹ̀ náà ni Tóyìn Abraham náà dá padà fún Wùnmí Toríọlá wípé kóun náà sọ òtítọ́ kó sọ òdodo, ṣó ló sọ wípé o ò mọ̀ mí ni àbí yóò sọ wípé ọkàn rẹ kò ṣe àfẹ́ rí mi ni o. Nípa ìdí èyí níbẹ̀ ń làwọn méjèèjì àti àwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ wọn ni wọ́n ti jọ dì wọ́n mú tí wọ́n sì bá wọn sọ ojúlówó ọ̀rọ̀, tí wọ́n dì mọ́ra wọn, tí wọ́n kíra wọn, tí wọ́n sì ti ní bàbá gbàgbé ọ̀rọ̀ àná a ò ní rẹ́ni bá ṣe o. Gbogbo ohun tó lè fa fàákàjà láàrin wọn fún odidi ọdún 7 ó lé sẹ́yìn, láti sìn lọ ó ti di àfìsẹ́yìn tí egun aláré ń fiṣọ. Ká padà sí bí a ti ń ṣe tọmọtìyá tẹ́lẹ̀ tí ẹnikẹ́ni kò sì gbọdọ̀ rí àárín wọn. Níbi tí ìjà ọ̀hún tó ti parí rèé, eyín nínú oṣù kejìlá tí ṣe ọjọ́ 21 ní oṣù kejìlá ọdún yìí ní ìpínlẹ̀ Èkó. Níbi sinimá náà làwọn méjèèjì sì ti bẹ̀rẹ̀ sí ní bára wọn sọ̀rọ̀ tí wọ́n kíra wọn, tí wọ́n sì ti sọ wípé ìfẹ́ tọmọtìyá ó ti padà sí àárín Tóyìn Abrahams àti Wùnmí Toríọlá. Tó Yorùbá bọ̀ wọ́n ní ìpín ìpéjúlà láfilà bó bá ti ń kọjá abẹ yóò máa di baba ṣé ò sí nǹkan. Irú ìwà fún tòní kò ní jù báyìí lọ. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòun ìmí nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé wàhálà ìdààmú kò ní kàn wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìkàn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.